minutes lélẹ́yìí tí mo fẹ́ fún yín mo kọ mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ ní 30 minutes ni màá fi fún yín ẹ má bínú ẹ wò nǹkan tí mo ti ń produce látàtàrọ̀ lélẹ̀ sweetener ni ẹ ṣáà sì mọ̀ èyí obìnrin tó fẹ́ sọ pé ara mi ò kí move libido mi low òní mo ti ń produce látàtàrọ̀ ẹ má bínú torí Elédùmarè torí àwọn tó dẹ̀ ọ̀dà fún ni ẹ má bínú ìwọ náà wàá ra tiẹ̀ bó ṣe wà lọ́wọ́ mi 30,000 ni wàá ra tiẹ̀ libido mi low ara mi ò kí move mi kì í feel ọkùnrin bọ̀ wá lo díẹ̀ ń bẹ́ ṣé ti yẹ yín bẹ́ẹ̀ yẹn ṣé tí wàá rí mo tó wá gba good news kan lẹ́nu tí mo fẹ́ sọ fún yín láti joy ọ́ìlì yìí wọ́n mọ̀ pé mo máa ta ọ́ìlì enlargement oil tẹ́tẹ̀lẹ̀ mo stop láti máa ta nítorí pé tẹ́lẹ̀ àwọn tó ń sọ pé àwọn ríṣẹ́ wọn ọ̀pọ̀ táwọn tí wọ́n sọ pé àwọn ò ríṣẹ́ mo ṣe àbáǹdù ẹ̀ ní mi ṣe polówó ẹ̀ mọ́ nìyẹn ó wá di èní àbí ó dànà rádà ẹnìkan wá béèrè lọ́wọ́ mi pé ọ́ìlì tó ń rà lọ́wọ́ mi àtọ̀ṣe yẹn ṣóṣì kù ó bá ní pé mi ò mà ta mọ́ ó ní tòun tó ń rà lọ́wọ́ mi ó ní bóun ṣe lò bí ọ̀sẹ̀ méjì òun ò ríṣẹ́ ẹ̀ ó lóun kàn mú òun wá fílẹ̀ sókè ó láàbúrò bá wá kí òun ẹ ò gbà tí mo ti ta láti nǹkan bíi July kọ́ ni mo ti ta láti àbúrò bá wá kí òun ló bá sọ wípé bọ̀dá mi kí lélẹ̀ wọ́n sọ pé ẹ wọ ọṣẹ kan tí wọ́n rà lọ́wọ́ lédè kan tẹ́nu ẹ̀dùn bákan ní enlargement ó bá ní enlargement nǹkan ọmọkùnrin náà ti kéré ẹlẹ́wàá ọ̀sẹ̀ ó bá ní pé 30,000 kẹ ẹ wá gbé ilé ẹ wá lò mo ti lò ìríṣẹ́ ó ní làbúrò òun bá gbé ló bá gbé ọṣẹ ni ọ́ìlì ni ó làbúrò òun bá gbé ó ní ló bá gbé lọ ó ní àná ló sẹ́ǹdì owó sóhun 30,000 naira kó ń bá òun rà mí ó yẹ mọ̀ pé àbúrò òun kọ́ ló fowó rà so òun kàn ló lọ ni tó bá ti ṣe kínní àkànṣe ó ní àná ló sẹ́ǹdì owó sóhun kó ń bá òun rà mí ló fi wá bá mi sọ̀rọ̀ àná náà ló fi bá mi sọ̀rọ̀ pé kí n jọ tó lọ àwọn fẹ́ ra méjì mo ní bó ó dàbí mo sọ pé ó ṣiṣẹ́ o pípọ̀ tí wàá lò wàá ṣe máa rí improvement yẹ àá ṣe mọ́nú ó ṣiṣẹ́ o ó ní kí ni ó ṣiṣẹ́ o bọ̀ kò sí kó bí ó kó máa gùn gbọ́rọ̀ kò dé bẹ́ẹ̀ náà o but ó máa improve oko yín máa kúrò bó ṣe wà ó dẹ̀ máa tóbi ó dẹ̀ máa gùn pé tí bá dẹ̀ fẹ́ láti ṣe pọ̀ gbá ẹ̀ ó máa dìde tán ó máa nà tán mo ní so ó ní ẹ má bínú rèé bó ti ń ta padà mo ti gba good news wọ́n sọ pé bẹ́ẹ̀ ṣe ń lò ní ẹlòmíì á lò lọ́sẹ̀ kan tó o bá ti parí ike kan mọ́ complain fún mi kó kò ṣiṣẹ́ dẹ̀wọ̀n bí wàá ṣe máa lò ọṣẹ tó yẹ kó ra máa fi tó o bá ti parí ọ́ìlì yìí tó o ti parí ike ọṣẹ yìí kan má bẹ̀rẹ̀ lọ́mi má sọ fún mi pé kò ṣiṣẹ́ mọ́ tó bá tún parí ẹ̀tọ́ tó rà mí tó máa lò bẹ́ẹ̀ ni bọ̀dá yẹn sọ pé àbúrò òun sọ fún un pé ó ṣiṣẹ́ ẹ kẹ́kọ̀ọ́ pàṣẹ lórí ètò gbẹ̀ntọ́ reality show mo ti wà ní ọkọ mi ti fẹ́ mi ọmọ mẹ́rin náà sọ pé ìyá kò mú bí kó tó ṣaláìsí wọ́n ní kan náà ti kú àkọ́bí wọn ó wà ní ìlú òyìnbó èyí tó tẹ̀lé òun ló kú ọkọ òun ní kẹta àti last born wọn ó náà ti ṣeun àwọn ṣe wedding ẹgbẹ́ tó wà ní òyìnbó ó jẹ́ akíní àti ṣeun ìyẹn ogún ọdún àmọ́ gbóná fẹlifẹli àwọn wà lóyìnbó nǹkan bí ọdún 4 sẹ́yìn náà ti lọ lóyìnbó òkè o àjọ ń gbègbè ayé àlàáfíà ọ̀ṣà ni mí ní ìjọ winners tí èmi àti ẹ̀ ti pàdé ara wa ilé wa sì ń dùn ó wá di ọjọ́ kan bó ṣáà ń gbọ́ tí wọ́n sọ fún dáadé pé no wọn lè wá stay síbí báyìí o I am married now wọn lè wá stay síbí báyìí no we can get him another house now ká get wọn ní apartment mi kí wọ́n rent ẹ̀ no kò possible now ìkíníkan kìnìkan bá ní babe kí ló ṣẹlẹ̀ ló bá ní ẹ̀gbọ́n òun ni wọ́n fẹ́ dé ẹni tó bọ́ láti ìlú òyìnbó wọ́n lè dé síbí báyìí now bá ní no wọ́n lè dé síbí báyìí wọ́n lè dé síbí báyìí kẹ́ ṣé kò sí ó ní kò sí nǹkan kan wọ́n lè dé síbí báyìí ok mo ní ṣọ́ọ̀ṣì wá dé ni wọ́n náà sọ pé wọ́n máa dé wípé kìnìún kọ̀ pé dáàdì máa lọ gbé wọn pé kó tó sọ́dọ̀ dáàdì tó bá ti dé sọ́dọ̀ dáàdì a máa lọ mọ bá ṣe máa ṣe gbà tó dé wà lọ́dọ̀ dáàdì
àǹtí ṣeun wọ́n bá ní bàbá ọkọ ẹ ti dé o wọ́n pe ọkọ mi pé ẹgbẹ́ ẹ ti dé o wọ́n bá ní kí n jẹ́ lọ kí wọn nígbà tá a débẹ̀ behold gbogbo yín pátápátá ẹni tó ń fi ìgbọ̀n sọ́wọ́ mi ń jòkè ní àná nínú ilé aṣẹ́wó òun ni o ọmọkùnrin tó ń fi ìbò pamọ́ sí mi lọ́wọ́ tí mo sá fún tí mo fi dèrò ìlú àgbàdo òun ló kọ́ mi sọ pé ìlú òyìnbó ló wà àṣẹ wọn ló wà wọ́n ṣáà fún ni wọ́n fún lẹ́wọ̀n bíi 8 years àbí 7 years torí wọn lákàntì bó pààyàn gbà tó dé ìyá ẹ̀ mọ̀ àṣà àmọ̀ṣà wọ́n ṣàṣọpọ̀ ti lo táìmù ẹ̀ tán àti ṣé ó gbàtà débẹ̀ inú mi ti dùn mo ti kí wọn mo kí everybody mo dẹ̀ ṣẹ̀ṣẹ̀ lóyún ni ọkọ mi ti dẹ́yà mi lọ́la yá mi ti ń tajà kódà ó ti ní kára ilẹ̀ sílùú pé kó lè wọ̀n kó lè live comfortable ó ní bàbá òun ní partial stroke ọkọ òun náà ló ń tèkì wọn bí stroke sì ní ká pé bàbá òun ti fẹ́yàwó mi ẹ̀tọ́ bá òun ní kì í ṣe méjì bẹ́ẹ̀ ni kì í ṣe mẹ́ta mọ́ bó síbẹ̀síbẹ̀ àwọn sì máa ń sẹ́ǹdì kan sí wọn ó náà ti ṣeun ó ní bó ṣe sọ ni ó ní bó ṣe ṣẹlẹ̀ nìyẹn ọgbà tí mo máa débẹ̀ tí mo máa kúnlẹ̀ tí máa kí wọn àwọn ni àwọn kọ́ fara ló dárúkọ mi ó ní Cynthia mo ní ara o Cynthia kọ́ lórúkọ mi o ọkọ mi ní kò ń ṣe Cynthia lórúkọ ẹ o ọkọ mi dárúkọ mi fún mo ní bóyá wọ́n jọra wọn ni o bó ṣe sọ pé bóyá wọ́n jọra wọn ni èmi náà ti gbé action wọ̀ pé wọ́n jọra wọn nínú ó ní ògbé sáìdì ojú ẹlẹgba sáìdì dúró kìnìún kan dárúkọ gbogbo ẹ mi ì gbé bẹ́ẹ̀ rí o mi ì gbójú ẹlẹgba mi ì gbàdégúnlẹ̀ rí rárá o wọ́n ní ok no problem ẹ jọra yín ni wọ́n ní ká báwo aṣáàkí wọn family nǹkan ni wọ́n wà nígbà tó ń sọ̀rọ̀ àwọn mẹ́ta wọ́n lọ síbi mọ́tò ẹ̀rù bà mí ta ni mo fẹ́ sọ fún wípé ẹni tí ó náà fẹ́ fẹ́ mi tí mò ń gbá tọ́jú ìbọn òun ni òun ẹ̀gbọ́n ọkọ mi abákíra wa gbogbo wa kiri aṣáàjọ sọ̀rọ̀ ọ̀ṣẹ́ kínní kan ó ti wà ń tàn wọ́n tàn fámílì ọkọ mi jọ ń sọ̀rọ̀ sí mi pé wọ́n sọ pé no ẹ lè tẹ̀lé mi I have my family now ẹ mọ́kàn tó ṣẹlẹ̀ bóyá kí n get apartment fún yín ẹ tẹ́ bá láìkí sáyẹ̀ ọ̀dọ̀ mi kínní kan onírara ó ní bàbá yẹn ní pé for the meantime ni àwọn tó wà bí báyìí tó láwọn náà kọ́lé yẹn àwọn tó yẹ báyìí ti mọ nǹkan tó ṣẹlẹ̀ kò sí ohun tó wà ní ẹnì kọjá tí ò mọ̀ gbogbo àbúrò imú ìpè ó jalè ní ọ̀rọ̀ tí news gbé jẹ́ kó wà lọ́dọ̀ ẹ̀ sáàdọ̀dọ̀ ẹ̀yẹn nísìnyí báyìí wọn ò lè mọ̀ òun náà ti tẹ́lẹ̀ sí ó máa change wọ́n máa mú lọ sí church ó máa ṣe kínní kan dad ẹ̀sùn òkú bọ̀dá mi wọn ò tún ní ṣe kínní kan ó ní do you mean ṣe bí iṣẹ́ tó sí nàìjíríà náà ni ṣé òun náà kì í máa ṣe bẹ́ẹ̀ náà ni bàbá ní ìgbà tó ọkọ mi sàṣọ pé bàbá ìtọ́kọ mi bẹ̀rẹ̀ sí ní ó ní pé no kọ́ mi ẹ̀ ó dé hàn gíun bá mi jà ṣé àrò wọ́n yìí náà kọ́ ni mo fi ṣe báyìí fún ẹni later and gbé náà it was built by me dáàdi ẹ̀wọ̀ ní bá fẹ́ sọ̀rọ̀ ní kò sọ̀rọ̀ I'm going to stay here ó ní ò lè stay here má jẹ́ kí wọ́n tó fojú sí ẹ lára you can't stay here okay what do you want me to do ọkọ mi bá yín get apartment ni bàbá yín get apartment ni sísá ìdọ̀dọ̀ mi yẹn bí room and parlour self contained kan kẹ̀sì wà ń bẹ̀ náà I have my family now you can't chicken kan you can't àwọn àbúrò ìyàwó mi gọ́sẹ̀ ó yẹ kí wọ́n máa bá wa gbé ni mi accept ni bó sọ fẹ́ yàwó mi pé ilé tó ṣì ń lò káwọn yẹn máa lò bẹ̀ lọ so they can't come to my house so agreement èmi àti ìyàwó mi ni pé family will not stay with us family will not stay with you no problem bàbá bá sọ pé ṣé wàá sáà máa gbé lọ lálẹ́ ìbáyìí kó lọ sọ̀dọ̀ ẹ̀ dad ẹ má worry ẹ jẹ́ kó wọ́n àìbáyìí for a week àbí bóyá kí n lọ lọ́ọ̀jì wọn bóyá kó lọ lọ́ọ̀jì mi ọba ni má worry má lọ ẹgbẹ́ mi kì í ṣe bẹ́ẹ̀ ṣé bó sọ pé má lọ lọ́ọ̀jì mi ni okay ẹ máa bọ̀ for a week tí bá ti wà ń báyìí for a week I will get you an apartment kí ẹ má lọ bẹ̀ just have a week to stay there màbá ìyàwó mi sọ̀rọ̀ ṣe gbọ́ I will talk to her ṣe wani
àǹtí ṣeun ọkọ mi bá mi nílé ó ní babe àti promise pé àní gba àlejò nínú ilé wa but brother mi nísìn wọ́n ṣe dé ọmọ stay there for a week and wọn get apartment tí wọ́n máa lọ kó tó padà síbi tí ìlú òyìnbó padà. No problem kò sí wàhálà ṣe bí brother ẹ̀ ni wọ́n kò sí nǹkan tá a máa ṣe sí màá ní kó má wà ní. o ṣe bíbí o ṣe bá lọ bá ní pé no problem òkè bá ní wọn kò lọ gbàṣẹ lọ́wọ́ ìyàwó ẹ̀ wọn kò lọ gbàṣẹ lọ́wọ́ ìyàwó ẹ̀ náà okay no problem no láti ṣe bẹ́ẹ̀ ọmọ church bó ṣe bẹ́ẹ̀ ṣe ń wù yẹn church láti fẹ́ ra wa so àdé ní protocol church wa wọ́n máa sọ fún ẹni you must not take us to your family you must not kíní kan so àlégbá yẹn family bó ṣe wà yẹn family ọ̀tọ̀ this is my own family but tó dẹ̀ ti gbà yẹn nísìnyí just a week ní after a week wọ́n bá yín get apartment ẹ̀ máa wà àti ṣeun ní tèmi àtọkọ mi jọ sùn nìyẹn ọkọ mi gbé wa àti èmi àtẹ̀gbọ́n ẹ̀ àpadà nígbà tá a délé padà mo dáná tí bá ti kó fẹ́ pè mí àtẹ̀gbọ́n ẹ̀ àtúnfẹ́ George so that kọ́kọ́ mi ṣàwà bẹ́ẹ̀ kó má fi lè bèrè mi léèrè question títí ìgbà tó dàrú ọjọ́ kejì ṣe pé mi ò tí máa ṣe ọkọ mi lòun lọ sí ibiṣẹ́ máa ní àbí gbé mi lọ́wọ́ láàárọ̀ yìí so that ẹ drop mi ní bus stop ṣé máa lè sí ṣọ́ọ̀bù ilé mi mo fẹ́ lọ ṣe àwọn àkáǹtì kan ló bá ní kí n gbé e lọ́wọ́ lọ sí ṣọ́ọ̀bù ó lọ ṣe àwọn àkáǹtì kan ní Monday ìwọ mo ní okay only ní weekend because weekend ló bọ́ sí Friday ìjọ tí wọ́n tún yà lọ bẹ̀ Friday ni ẹni ẹ dé Saturday làwa lọ síbẹ̀ la lọ gbé wọn so gbogbo Sunday yẹn a lọ church àṣegbọ mi jẹ́ kí àwọn ṣe kí àyè yẹn kí wọ́n lè rí mi bá sọ̀rọ̀ but Monday yẹn mo kọ́kọ́ mi máa lọ síbi iṣẹ́ àná ọkọ mi mọ̀ pé mi ò ní jáde Monday yẹn tí má sì fẹ́ lọ weekend mo máa fẹ́ lọ síbẹ̀ because weekend yẹn ọjà máa move gan bá ní babe Monday mo lọ́jà kan mo ṣe no I know is it because of my brother wọ́n wò ó mo ti fẹ́ pé chance kò bá get ilé fún wọn inú kan nínú mo kàn fẹ́ lọ ni so máa kó nínú mẹ́fà wọn nìkan lè sílé náà at least 1 or 2 things tí wọ́n bá ní ìgbé àwọn pot àwọn kan tí wọ́n bá fẹ́ rà sílé èdè máa ní kan ó ṣàbà mi sọ̀rọ̀ kí má wò pé kí ni mo ń sá fún wọn fún mo ní mo ti gbọ́ ó ṣàṣọ ọkọ mi ṣe jáde mo tilẹ̀kùn mọ́ rí mi jáde nígbà tó pé dé wọn akẹlẹ̀kùn ìyàwó bọ̀gbà tó ń kẹlẹ̀kùn ìyàwó dẹ́kọ̀ náà kọ̀ pé Cynthia mi ò dáhùn Cynthia mi ò dáhùn wọn á kẹlẹ̀kùn gógógógó mi ò dáhùn wọn á pè fún mi pé ìyàwó ẹ̀ wà nílé mo ti ń pè ní ìsinyìí mi ò dáhùn ebi ń pa mí mo fẹ́ jẹun ọ̀sán tó fi ní kọ́ ó yóò ti sùn nìyẹn ẹ jẹ́ kí n máa ń pè ọkọ mi bá pè mí nígbà tó pè mí bá pè kọ́ bá ní brọ́dà mi ti ń pè àti kẹlẹ̀kùn pé mi ò ṣílẹ̀kùn fún wọn ni àmú ní mi ò mọ̀ mo lè bọ́ síta ni nígbà tí mo bọ́ síta mo lọ bá wọn bá tí mo lọ bá wọn wọn ní Cynthia ojú a máa túnra rí orí àkàlà máa pọ̀ ṣe pé ojú ti túnra rí báyìí sórí tẹ̀tẹ̀lẹ̀ mo kọ́kọ́ fẹ́ gùn pàtó ló kìí ṣe Cynthia bí a méjì lọ́dọ̀ máa ń dáyàn bóbi tí mo ti mọ̀ pé wo ni ìgbà tó bẹ̀rẹ̀ sí háìdá rẹ̀ tó ń háìdá rẹ̀ mo mọ̀ wípé there's something níbẹ̀ you know what let's make it a secret between us àbúrò mi ò ní mọ̀ bó ṣe ń sọ̀rọ̀ láti ṣe omi ilé sọ nǹkan kan mo kò kàwọ́ ọ̀rọ̀ sàyà mi báyìí nígbà tó sọ pé àbúrò àwọn ò ní mọ̀ bóun ikú náà ni ẹ ṣe ìwọ̀n rán mi lẹ́wọ̀n ok mo ti rí bí àbọ̀bọ̀ wálé yẹn ló máa fẹ́ yìí mo rò bí wálé yẹn ló fẹ́ sílé mi ìwọ̀n rán mi lẹ́wọ̀n you break me down o mú ọdún 5 nínú ọdún ayé mi o lọ ṣe báṣubàṣu mi mọ̀ ọ̀pọ̀lọpàá ni o mọ̀ ọ̀pọ̀lọpàá ni dúró ná báwo ló ṣe wá nínú ọkọ̀ àbúrò mi torí
last time tí mo check aṣẹ́wó nìyẹn hòtẹ́ẹ̀lì ló ti ń ṣiṣẹ́ hòtẹ́ẹ̀lì ló ti ń ṣiṣẹ́ as aṣẹ́wó. Ni after all aṣẹ́wó ni mo mọ̀ ẹ́ sí lóòótọ́ tí mo gbé ẹ dáadáa ìwọ ló sì rán mi lẹ́wọ̀n tí mo lọ. Báwo ló ṣe wá di èèyàn tó jẹ́ wípé àbúrò tèmi same father same mother ló wá gbé ẹ sílé as ìyàwó ó wá rí mi ó wá ń pretend pé o kì í ṣe Cynthia. Are you not Cynthia? Ẹ má bí gbogbo kristu tí mo bẹ̀rẹ̀ ni kò dá mi lóhùn bó ṣe wá nísìnyí ó yẹ kí n pa ẹ́ ó yẹ kí n insist pé máa gbénu lé but because of you mo ṣe wá pé mo fẹ́ wò bẹ́ẹ̀ wọ ní Cynthia lọ́tọ̀ àbí wọ̀kọ́. I can see the way you are dodging it and everything. Ìwọ so kò sí wàhálà ṣé bí wo ti rẹ́ mi lẹ́wọ̀n ìwọ dé wà ń bí báyìí òde wà ní ọkọ òde ń gbádùn ní ọkọ ó ní problem. Everything is my fault. I cause it. Tó bá jẹ́ wípé nígbà tí mo ti rí ẹ yẹn mo ti sọ dájú mi pé ọmọ tó rán mi lẹ́wọ̀n lélẹ̀ má kí ẹ. Èmi kò ní mo rán yín lẹ́wọ̀n èmi kò ní mo rán yín lẹ́wọ̀n ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ má bàyé mi jẹ́ mo ti lóyún fábúrò yín. Ó máa ṣẹ́yìn yẹn ni ó ní two option inú kí n sọ fábúrò mi bá sọ wọn insist bó ń fẹ́ máa fẹ́ lọ fine no problem àbí kó kúrò nínú ilé yìí kábúrò mi tó dé tó bá dé pé kó má gbọ́kọ̀ but ó lè kúrò nísìnyí wà ní sùúrù nígbà tí má ti get apartment mi kó kúrò nínú ilé tó bá lọ nísìnyí mo máa wá ẹ mi sí nínú ẹ̀wọ̀n mọ́ bó dẹ̀ máa pa ẹ́ máa pọ̀ mọ́nú ẹ wà ní sùúrù káṣírí ẹ lè bàbò dáadáa tí má ti kúrò nínú ilé yìí tí àbúrò mi ti bá mi get apartment mo fẹ́ máa gbé ìwọ náà wà á tẹ páàkì ẹrù ẹ níjọ́ kejì àbí jọ́ kẹta àbí after a week tí má ṣe rò sí and leave this house choose ìkànnì méjèèjì mo fún ẹ di ọ̀túnla láti wo tó fẹ́ múnú méjèèjì bí bẹ́ẹ̀ kọ́ o máa regret ayé ẹ ìwọ olóṣì olórí burúkú ọmọ òfò yìí. So you are begging me so you can beg me you are begging me to leave you o ń bẹ̀ mí kí n fi ẹ́ lẹ̀ o máa níbẹ̀rù Ọlọ́run o. I gave you money I do everything okay ọlọ́pàá ti ń pè é lẹ̀ nìyẹn ṣé mi sọ fún ẹ kó má gbé níbodè láyé mọ́ wípé àwọn èèyàn o tó bá ti o lè máa tẹ́ èmi bọ̀ orí mi ò ní comfortable life ni orí mi ò ní comfortable life ni ìrònú yìí ló pa mom sí mi tó bá mọ̀ mom sí mi tó rí mi ní newspaper pé wọ́n sọ pé mo jalè pẹ̀lú bọ́ àbí o mọ̀ ni ìrònú ìgbà tábúrò mi kú gan ìgbà tábúrò òun kú mọ́mí òun kò parẹ́ now you make me to lose my mother kí ni mo ṣe fún ẹ kò sí nǹkan tó fẹ́ sọ fún mi you have two options number one kí n sọ fún àbúrò mi òde gbọ́dọ̀ argue tó bá argue I will gun you down kí mo kí mo ti gbà rẹ fẹ́ ẹ̀yin méjì péré mo fẹ́ pa láyé tí má ti pa ẹ́ máa pa wálé yẹn náà wọ́n á ní ẹ̀bẹ̀ mo ti tẹ̀lé o ìbí ìyàwó ẹ̀ ṣẹ̀ṣẹ̀ bímọ ni wọ́n dẹ́ni fẹ́ kí family ẹ̀ tóbi àbí 5 ìgbà tí wá pátọ́ kí wọ́n padà sí mi tí mo ti wá ibẹ̀ yẹn gan kò sí wàhálà kò sí ọ̀pọ̀ mẹ́jọ kú ló máa retí àjẹ champion bẹ́ẹ̀ ni mo sọ fún yín. mo sunkún ojúlówó àwọn mi níṣẹ́ kò tiẹ̀ dá mi lóhùn aṣẹ́wó o tó ń fòwò gbajé nínú ilé àbúrò mi toríṣiríṣi ọkùnrin ti bá ẹ lájọṣepọ̀ and you think o ti rí ibi tó máa gbẹ́rù sí o ti rọ́kùnrin tó fẹ́ fẹ́ o ti rí ibi tó gbẹ́rù sí o ti rí ilé ọkọ
Ọlọ́run ò tí àǹtí Ṣeun kí ni mo wá kó yìí ó ní kí n mú kan nínú méjèèjì ó já kí n kóun dúró tó máa ti gbálé tán kí n máa lọ àbí kóun tú àṣírí gbogbo ọ̀rọ̀ yìí níṣojú ọkọ mi tó bá dẹ̀ dáríjì mi kí n gbà ká mú olùnú títí mi ẹni tí mo fẹ́ sọ̀rọ̀ yìí fún aláàkọ́ tí mo kọ́kọ́ rò ní wípé ṣe bí kọ́ọ̀tù ẹ̀dínà ṣe ọkọ mi ò lè kọ̀ mí àmọ́ tókò mi ò bá lè kọ̀ mí tó bá ń ṣe gbọ́ngbọ́n kó sí mi tó pé tí mo ní mo ti change tó pé bẹ́ẹ̀ o ti change lóòótọ́ àmọ́ ṣé mo lè rí ìfẹ́ ọkọ mi padà ṣá ojú tí gan ò ní jẹ́ ń gbádùn òun lè gbé nǹkan jẹ o àbí kò òun lè máa lọ síbẹ̀ ọkọ òun bẹ̀ òun tí kò sọ pé òun ò fẹ́ marriage mọ́ ni òun ló dé mi kò fẹ́ marriage mọ́ ni ó ti sú mi I don't want this marriage again kí n lè má sọ reason ṣé kí n ṣe bẹ́ẹ̀ yẹn èwo mo fẹ́ ṣe ń bẹ̀ èwo mo fẹ́ ṣe ń bẹ̀ ìrònú ìdórí àgbà mi kò dùn alákọ̀ọ́kọ́ àbúrò ọkọ mi tún ẹ̀gbọ́n ọkọ mi tún wá bá mi níjọ́ kejì ó ní Cynthia ó ní orúkọ mi kì í ṣe Cynthia má pè mí Cynthia mọ́ kò tí ẹ̀ wojú mi tó wú nítorí tó gbà tọkọ mi ti fi ṣẹ́ jẹ́njọ́ náà mo ti sunkúnsunkún ojú mi ti wú nígbà tó dé ọkọ mi rí mi ó ní kí ló ṣe mí ó ní kò sí nǹkan kan ó ní ó ní but mo look like pé nǹkan ṣe mí mo ní nǹkan ṣe mí o mo ní nǹkan ṣe mí mo ní ó pé ó yẹ kó fẹ́ ní malaria ni ó ní kí lọ sí hospital ó ní I will be fine bó ṣe máa ń ṣe olóyún náà nìyẹn oníṣòwò tí lóyún kan rí ni mo ní náà mo kàn mọ̀ ni pé babe I will be fine ó ní àbí stress ti pọ̀ jù inú tó dá fún brother mi èèyàn kan so ní stress wá pọ̀ jù bó tá a bá ń sọ̀rọ̀ màá ti think far away ọkọ máa fọwọ́ gbá mi mọ́ níyè wọ́n ní kí ló ṣe mí wọ́n ní kò sí nǹkan kan orí wa ń fọ́ mi láàláàláàláàlá kí ló forí fífọ́ nígbà tó dijọ́ kejì ẹ̀gbọ́n ọkọ mi tún wá bá mi ó ní àwọn òṣèré o Cynthia aṣẹ́wó hòtẹ́ẹ̀lì tó bá dárúkọ hòtẹ́ẹ̀lì tí mo lọ aṣẹ́wó kíní kan wá dárúkọ hòtẹ́ẹ̀lì ibi tí mo wà nígbà náà wo tó gbogbo ọkùnrin tí fẹ́ẹ́ jó pa wọ́n ti fẹ́ẹ́ ṣe léṣe pa ìwọ inú ilé àbúrò mi ò tí ì ríbi dé sí o mi ì bẹ́ ṣeré o mi ò bẹ́ ṣeré rárá mi ò bẹ́ ṣeré choose kan ní méjèèjì báyìí mo ti gbọ́ máa choose kan ní méjèèjì báyìí bẹ́tà ló bá lọ òun títí sí òjijọ́ kejì ọkọ mi láti fi ṣe ó ní you are not okay ó ní tomorrow we are going to hospital together àti ṣe mo ti pàdé ọkùnrin tó ń kẹ́ mi bí ojú mo pàdé ọkùnrin tó sọ mí di ẹyin tí ò fẹ́ jẹ́ ń jábọ́ mo pàdé ọkùnrin tó ṣe wípé ó rẹ́dì sọ wípé kí n gbẹ̀yìn mi kó ń gbẹ̀yìn nílẹ̀ kí n sùn lé lórí mo rí ọkùnrin tó ṣe pé ó rẹ́dì àti máa fi ọwọ́ máa nu itọ́ ẹnu mi nù àti ṣe mo pàdé ọkùnrin tó ṣe wípé kò sí nǹkan tí ò lè ṣe fún mi when you come to me ẹ wá wo ibi tí kìíní ti dúró dé mi ìyẹn ogún ọdún wá ń gbóná fẹ́lifẹ́li ìyẹn ogún ọdún wá ń jó mi lọ́wọ́ tèmi ò tiẹ̀ tí ogún ọdún tàbí mo wá fẹ́ sọ fún ìyá mi rèé ọ̀rọ̀ mi ò lè yé wọn inú abúlé ni wọ́n wà sẹ́yìn tí ò tiẹ̀ bèrè pé ṣẹ́ wo ló ń ṣe nígbà tí mo lọ fún wọn lówó àwọn àbúrò mi rèé mo ti kó wá sípò yìí tọkọ mi náà ló bá mi ṣe tán ṣe wọ skul padà tí ìdúró dé nkọ́ṣẹ́ kí ni mo wá fẹ́ sọ ta mo fẹ́ bá sọ kò sí tí mo fẹ́ pè social media ò ṣe é bá sọ̀rọ̀ báyìí mo fẹ́ sọ fún pé nǹkan bá ń ṣe mí adéṣeun mo rò pé kò sí wàhálà ọkọ mi sàsọ fún mi pé tó bá ti di ọ̀la o àárọ̀ ọ̀la tó máa ti lọ bí iṣẹ́ we are going together nǹkan kan ṣe mí nígbà tá a dé hospital wọ́n check in wọ́n ní kí ló ṣẹlẹ̀ madam kí lè rò kí ni ayọ̀ madam ò lè lélẹ̀ yìí o lẹ́nu yìí o ẹ kọ́ wà lọ hospital kan ní bed rest ní àkóṣe nǹkan kan lè madam kí lè rò mí ì rò nǹkan kan kí ló wá ṣẹlẹ̀ no kí ni kan no ṣe mọ̀ wípé mo sọ fún mi pé olówó lọ́kọ̀ mi wọ́n bá ní kí n dúró sí hospital ọkọ mi kọ́ bá dá délé
mo bẹ́ẹ̀ gbìyànjú abilé rẹ̀ pé ibo níyàwó ẹ̀ wà kí ló ṣẹlẹ̀ ẹni ní pé ó ní high blood pressure pé high blood pressure yìí ó ní high blood pressure bí blood pressure yìí ó high blood pressure yìí high kí ló ń rò ṣó sì ń ṣe ẹ̀tìlẹ̀ ni àkóṣe rí o ó surprise mi náà ó lè sọ fún pé by next week ẹ máa wà ókè kò sí wàhálà ó bá sọ fún pé bọ̀dá àwọn ilé tí wọ́n bá yín wá àti rí o ẹ̀sìn rí ilé sáré ìbòlẹ̀ wá ní sí wọ́n ní bus stop yẹn pé tí wọ́n dé bus stop yẹn máa cross other side pé other side ni ilé yẹn wà wọ́n ní okay no problem wọ́n lọ fọ ilé wọ́n lọ tún lè ṣe wọ́n ṣe gbogbo ẹ̀ ẹ̀mẹ̀mí wà lọ́sítà pàtó wọn lọ́sítà jọ́ méjì mo lò lọ́sítà tomato ṣiṣẹ́ ti test fún mi a tún háì madam kí lè ń rò ìrònú kúrò ní nígbà tó ń yanjú ọ̀rọ̀ lé tán ìjọ tó fẹ́ gbé mi níjọ́ kẹta òun àti ìbùdó ìrànjọ wá tí mo tó ṣe rí wọn báyìí wọn bá tún mí kalẹ̀ wọn ní dókítà pé oyún kọ̀ ń wó rẹ̀ wọn dókítà bá ní ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ madam tó bá ní ká dáyé dúró sí ìbàyìí òní da ẹ máa lọ sílé tó bá ti dàrọ̀ wọn máa rán nọ́ọ̀sì kan wá láti wá máa wò ó dáadáa ó ní wọn bá sọ pé òun ò lọlé o ẹ jẹ́ kó ń dúró sí ìbàyìí tó ń bá lọ ní òun ló lọ kún òun mọ̀ bó ṣe ń ṣe òun gan mọ́ oyún kan náà bá tún dáhùn dúró síbẹ̀ òun gbogbo ilé báyìí ìgbọ́n kan òun kàn rẹ́rìn ni òun rẹ́rìn kàkàkàkà pé bàtà òun sọ pé ìgbọ́n mi kúrò rẹ́rìn báyìí ni torí pé jẹ́ alákọ̀bí ni alákọ̀bí tó jẹ́ ni ó máa wà òkè ìyàwó mi wà wà òkè jẹ́ ká máa lọlé káwọn náà sì wá máa tẹ́kẹ́ ń bẹ̀ ìyẹn gan máa dà wọ́n bí mi dá kí n á gbé ìpè mi lọlé ó bá ní òkè máa lọlé aláwọ̀ nígbà tá a délé ni wọ́n ní thank God wọ́n ti bá wọn gẹ́ẹ̀tì ilé o àwọn tí ń kó lọlé àwọn sọ bẹ́ẹ̀ fún mi wọ́n ní Cynthia bá gẹ́ẹ̀tì ilé ọkọ̀ máa sọ pé olórúkọ òun kì í ṣe Cynthia ẹ̀dẹ̀ kí bẹ́ẹ̀ ń pè é Cynthia ó gbọ́ kí n má pè é Cynthia mọ̀ bẹ́ẹ̀ bí kò máa pè mí Cynthia wọ́n ní pé mo jọ Cynthia kankan táwọn mọ̀ ni so bí kò máa pè mí wọ́n ní so wọ́n náà láìka orúkọ yẹn ni and the name is not bad ṣá orúkọ yẹn ò bá ṣé kí n sọ pé bàjẹ́ ṣé wọ́n bí mi dá kí n sọ pé bàjẹ́ wọ́n bí mi dá kí n sọ pé bàjẹ́ àdéṣọ́ bí mo bá ṣe ń yí mọ́ nìyẹn lẹ́yìn ọ̀sẹ̀ kan tí wọ́n ti lọ ọkọ mi ti lọ bí iṣẹ́ ọkọ rẹ̀ ní wọn kò ní lórí fóònù ọkàn kẹlẹ̀kùn nígbà tí wọ́n kẹlẹ̀kùn lọ sílẹ̀kùn ó já wọn bó ṣe olú bá kúnlẹ̀ fún wọn ẹ jọ mo ṣe ronú sí ìwò náà ní ilé kan wọn náà lè fún mi lówó kí n máa lọ wọn náà kẹfẹ kí n fámílì sílẹ̀ wọn náà máa fún mi ní 3 million lọ́bẹ̀rẹ̀ new life oníṣọ́ọ̀bù tí mo wà yẹn kí n kúrò mẹ́rin àwọn afọ ní 3 million go and start new life má jẹ́ kó tiẹ̀ rí ẹ pé mọ́ change your phone change everything or kí n sọ fún luckily o lè accept it bí bẹ́ẹ̀ kọ́ má jẹ́ kó rí ẹ rárá I don't want you in this family tó bá ti accept ẹ èmi máa disown ẹ pé mi ò lábúrò already ó ti ní mi bí ẹ̀gbọ́n burúkú àmọ́ believe me àwọn làwọn máa padà pa ọ̀tá mi nínú bá ní ẹ má pa mí okay wọ́n sọ wọn pé ṣé àwọn òfin lówó ni nígbà táwọn fi ń dé tiẹ̀ owó tó lára àwọn gọ́sẹ̀ gan ó yẹ kó ti wà òkè báyìí I'm my friend 3 million I still have money to give you I will give you 3 million okay let me make it 5 million leave my family Cynthia leave my family if you don't want wahala but if you refuse to leave I swear mo fún ẹ ní 2 weeks láti kúrò ní ẹbí after 2 weeks if I'm coming here I'm coming with daddy tí bá tẹ̀sí dé ibẹ̀ first of all secret yẹn and if luckily you have the mind o lè pọ́kọ́ ẹ kó sọ ọgbọ́ ẹ fún I have evidence plenty evidence against you ìwọ nínú bí aṣẹ́wó ọ̀dọ́kọ àtàbẹ́jẹun ọmọ òǹtẹ̀lẹ́yà wọ́n bá pàlẹ́kùn dé wọ́n bá lọ òun bá bẹ̀rẹ̀ sí í sunkún òun gbé o báwo fẹ́ pé ayé òun bàjẹ́ nìkan òun ò dé nọ́mbà àwọn lọ́wọ́ kódà àwọn náà pè wọ́n kí lóun wá fẹ́ ṣe
kù ń sálẹ̀.